alájì tó ní ẹ̀gọ́ tá ń lò nílùú òlù tàbí jẹ sífì mọ́ tàbí fi jẹ gbogbo oyè ní Ògùn state kí ló tẹ̀lé sí ẹ̀gọ́ yìí ní tanstead nílùú bàbá tí kí wọ́n wá máa rí àríkọ́ṣe ẹ wá ń gba lódì àwọn àfáà kan tí wọ́n níyì lu tiwọn àwọn àfáà kan tó jẹ́ pé ayé rẹ̀ ní ẹsẹ̀ lu tiwọn ẹ bẹ́ẹ̀ máa gbà mọ́ra àwọn àfáà tó jẹ́ pé jojúmọ́ ni wọ́n fi ń pe ogun ṣé ìsìláàmù kọ́ wa pé a máa pogun àdìfítínẹ́tù náà yìí mọ̀ láàánú láàmúdẹ̀ ìkásà. mo ti wí níjẹta pé ayé dàrú máráyé lọ́wọ́ ayé dàrú máráyé lọ́wọ́ wọ́n fọ́ Ọlọ́run sílẹ̀ wọ́n ò sí o wọ́n bá ayé sọ̀rẹ́ ayé dà wọ́n o ayé dàrú máráyé lọ. èmi mo ṣe wà yìí wàláì tàláì súnmọ́ bí láìlẹ́dí láìláìláwà mi bẹ́ẹ̀ lọ́n kí n jẹ ìmáàmù tí fi kú láyé èmi ajabdul wasi amadu eke komadu mi bẹ́ẹ̀ lọ́n kí n jẹ ìmáàmù tí fi kú láyé ọlọ́run ọ̀dẹ̀ ní ilé jẹ́ ilé jẹ ìmáàmù tí fi kú láyé anama amu ọmọlẹ́yìn ni mi ọlọ́run kọ́ mi sáásí fún mi ní ìṣe ìmáàmù bẹ́ẹ̀ ọmọ kéwù tó bá ti jẹ́ mùkádàmù ilé kéwù mi ní máa ń ṣe ìmáàmù fún wa tó bá ti parí ẹ̀kọ́ ẹ̀tọ́ lọ mùkádàmù tó bá tún kẹ̀ ní òtún máa ṣe ìmáàmù ní ìṣe ìmáàmù máa sáásí mi tẹ́mi gẹ́gẹ́ kọ́ fúnra mi. ṣé yẹn la ní ìdí inú ẹ̀sìn ní àbí kí Islam ò sin. ìjọ àwọn lẹ́ni káwọn pásítọ̀ máa jà sí ó bùrì yáàsà náà dẹ̀ ni ó ní àtọ́jú kòkòrò lẹ́fí ń dá wàhálà alẹ́ sínú Islam gbogbo ẹ̀yin tọrọ kẹtẹ dá sí ìjà tá a bá lè parí sáàmù dákun ni ṣé wàá pìtẹ lùlù ni sọ́sàlà ni ó lẹ̀ ni ó lè ṣe èmi náà lè dá sí I'm not Ògbómọ̀ṣọ́ you are not Ògbómọ̀ṣọ́ wá kí ló tà ní lè sọ̀rọ̀ tí ó pe àlàáfíà sínú ìlú òlù sọ ọjọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ogun nílùú ìlú tí. Alukurani láàyè kó lúwa ní àti ìlàwọ̀ àti Rasul wọn náà túbú tìlú àmà lápò olúwa ní ẹ tẹ̀lé tèmi Ọlọ́run ẹ tẹ̀lé tàdébì ẹ má dẹ̀ fi owó ara yín bá sí ara yín jẹ́. ẹ má fọwọ́ rẹ wúwa lùsùlẹ̀ ta ní já lùsùlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rọ́bìtà àwọn ni ta ní já lùsùlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rọ́bìtà ta ní já lùsùlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rọ́bìtà mo ní káwọn alùsùnà kí wọ́n gbọ́dọ̀ ká sọ tuntun tí wọ́n kó dé èmi ọ̀dẹ̀ bọ́dẹ̀ máa ka wàhálà àti fìtínà ìdààmú ogún táwọn alùsùnà dá sínú Islam tọrọ gbogbo ayé tá bá yí lọ́wọ́lọ́wọ́ báyìí máa ka 20 fìtínà àti wàhálà tó yẹ pé àwọn alùsùnà ni wọ́n dálẹ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà yìí lórí religion fọ́sákì fún ká ẹ máa fẹnu pín ogun ẹ fún wa ní àyà tí Kùránì ti ní ká máa pariwo ogun ṣebí súrà tó sọ̀kalẹ̀ àyà tó sọ̀kalẹ̀ kẹ́yìn fún onísàlámù ọmọ sallallahu alaihi wasallam ó kálukú yẹ lọ ra sábàbù nùsùlì ẹ lọ ra kìtàbù sábàbù nùsùlì àyà tó sọ̀kalẹ̀ fún sàlámù ọmọ sallallahu alaihi wasallam kẹ́yìn ní al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum islamu din. Àyà yìí lÓlúwa fi ní òṣogun mọ́ kò sí jà mọ́ kò sí wàhálà mọ́ kò sí fìtínà mọ́ kò sí gbúmi gbú ọmọ on behalf of religion.
wisdom and peace ló kù. ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tí ẹ̀dẹ̀ fẹ́ ló pogun yìí adé ìyá musa àbúrò ní sẹ́yìn wàláhì bó ṣe rí lẹ́sọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ ló pogun yìí tí wọ́n bá yí báńgà olórí burúkú wọn máa sá lọ ní o. ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ ló pogun yìí wàláhì wọn ò lè dúró de báńgà. abábí akíma yẹfẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ ló pogun yìí wàláhì wọn ò lè dúró de báńgà. ẹ̀yin báńgà tírí rán kọ́sẹ̀ pọ̀ ojú wíńdò kan gbà mọ́ sá lọ. vocabulary yẹn nu lásán sakama jẹ tùfẹ́ ìtújẹ yorùbá level ẹnu lásán ó bùrì yàsà látún ẹ̀yin lẹ́fẹ́ jẹ́ number 1 lọ́sì ẹ̀fẹ́ jẹ́ number 1 níwájú ẹ̀yin lẹ́fẹ́ jẹ́ number 1 lẹ́yìn ẹ̀yin lẹ́fẹ́ jẹ́ number ṣé torí yín nìkan ni wọ́n fi dáyé ni ẹ̀ ṣe járun nípa kùnú ayé ńjọ kan. kọ́lọ́jọ kọ́ mọ́ dẹ wàhálà sí wa Nàìjíríà mọ́ dẹ wàhálà sí alúlẹ̀ Yorùbá mọ́ jẹ́ arógun. Alhaji wa Toliat ṣíbi Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Alhaji wa Toliat wáyé lára mo mọ̀ pé ẹni tó gbàgbọ́ yé ni wàkúlù fọ́ọ̀kà sí níbi àlímí o ibi tẹnìkan ti pín tẹnìkan ti bẹ̀rẹ̀ o. ẹbọ́ọ̀dì aṣọ fún gbogbo àwọn àfáà Alhaji wa Toliat wáyé lára aṣọ fún gbogbo àwọn àfáà tí wọ́n tún ìta rọ́bìtà pẹ́ẹ̀rẹ̀ wọn ń ṣẹ́ ẹlẹ́rẹ̀ sọ fún apẹ́ẹ̀rẹ̀ wọn ń ṣẹ́ olórí burúkú ni gbogbo wọn wọ́n fẹ́ bàlú bàbá ayé jẹ́ ni ṣé bí Ìmáàmù Ògbómọ̀ṣọ́ gbogbo àwọn àfáà ti ń tẹ́lẹ̀ síra wọn lójú àwùgbà tẹ́ ń pírísẹ́ǹtì ọ̀rọ̀ nígbà tẹ́ ń sálàyé ọ̀rọ̀ gbogbo àwọn bàbá ìlara wọn balẹ̀ ẹjọ́ jẹ̀bọ̀ kí ni sùúrù wá ṣètì asọ́bùrù mìfùtàwù ọjọ́ kankan làbọ̀ ọmọ tóòrù ti fi sẹ́ra tá a bá lè ṣe sùúrù á sì òkúta yọ̀dẹ̀ jìnnà. gbogbo àwọn àbá tí wọ́n fi ẹnu dá wàhálà lẹ sínú Ògbómọ̀ṣọ́ yìí wọ́n ìsọmọ Ògbómọ̀ṣọ́ ẹbí ìsọmọ Ògbómọ̀ṣọ́ àwọn ní ìsọmọ Ògbómọ̀ṣọ́ gbogbo ètí nìyí kékalẹ̀ àjọ kí ń pọ̀ ọdún àti Ìmáàmù Tọ́lí àpapọ̀ ọmọ kí wà nẹ́bí làwọn kọ́ ìdátúlà nẹ́bí kọ́ ni àbí Kùránì sallallahu alaihi wasallam amúnisìwí. Alhaji wa Toliat Ìmáàmù Ògbómọ̀ṣọ́ sẹ́kọ̀ láàfà àti ẹ̀lọ́tọ̀tọ̀ kọ́ńkéwú sọ láàfà àti ẹ̀lọ́tọ̀tọ̀ kọ́ńkéwú. ṣebí wọn náà ló tún fòun ránṣẹ́ sí Alhaji Toliat pé kọ́mẹ̀tún mọ pàtàkì àfà rẹ̀ gbogbo òpó gbogbo àyè tó ọmọ kéwú bá rí wà ọmọ kéwú ní ọmọ ẹ̀jẹ̀ lọ́dún àfà rẹ̀. gbogbo àṣẹ gbogbo agbára tó rí ọwọ́ àdéhùn ọmọ kéwú ọmọ alẹ́ abudu wà má mọ̀láka ní màwùlà. àwọn pé Ìmáàmù Ògbómọ̀ṣọ́ lẹ́nu àfa àdìdìrín yẹn ni o ipò tó wà yẹn ti tóbi ìmáàmù ni ẹ bá já àfa rẹ̀ ẹ máa wú ọ̀rọ̀ dídìrín ẹ wọ̀rọ̀ lẹ́nu ẹ̀ gọ̀ kí lẹ fẹ́ sọ ìsìlámù dá àyẹ̀wò lẹ fẹ́ gbé ipò àwọn àfa wa sí lọ́dọ̀ tí báyìí ìbá àjọmọ kéwù yín ó ti wà láàyè tó tóbi ó yẹ kẹ́ ẹ kọ́ fún lẹ́tà kẹ́ ẹ tó lọ ọ̀dọ̀ rẹ̀ áyàwó lọ sọ bẹ́ẹ̀ àdísì wo lọ sọ bẹ́ẹ̀ sáwọn bàbá rọ́bìtà wọ́n kẹsà dédé wo ṣé bí wọ́n ṣe ponú làwọn ponú sáwọn bàbá rọ́bìtà wọ́n kàn wo Ògbómọ̀ṣọ́ wọn ní nótìsì bàbá Ìmáàmù Alhaji Toliat akẹ́tọ̀ wọ̀ bẹ̀ sọ̀rọ̀ pé wọ́n ní nótìsì bàbá kábíyèsí wọn ní nótìsì ilé dèdèrè ni
wa Tọ́líàtù Ayélára ti mọ̀ pé àwọn bàbá Rọ́bítà ń bọ̀ l'Ógbómọ̀ṣọ́. Bàbá Kábíyèsí ọba Gándì mọ̀ pé wọ́n ń bọ̀ l'Ógbómọ̀ṣọ́. Àwọn fámìlì Ayélára mọ̀ pé wọ́n ń bọ̀ l'Ógbómọ̀ṣọ́. Ṣé kí wọ́n á kó lẹ́tà àwájú ẹni kẹsẹ̀ lọ fíìlì fọ́ọ̀mù. Robert sọ́kọ gidi náà ni Robert Abísádé Joshua sọ́kọ gidi ni Robert ṣé ọkọ̀ Islam ṣe ni Robert ṣe àdísì ṣe lọ́sọ̀yìn Robert. Gbogbo àwọn tí wọ́n bá ti ní good logo bẹ́yẹ ẹ bá ka ọ̀rọ̀ wọn kú sọ́kọ gidi ni Robert kó mú Robert jáde ní Àlùkùránì kó mú jáde ní àdísì. Èmi ò tiẹ̀ mọ́rú yẹn mi tiẹ̀ wọ program ẹ̀ èyí tiẹ̀ mọ̀ pé nìkan bẹ ti ń jẹ́ Robert. Ẹ̀yin náà wo Abísádé ẹ̀yin náà wo ọkọ̀ yẹn sóòkọ́ gidi nu ṣe mùsùlùmí láàpẹ̀ Robert ni àbí kìrìsìtẹ́nì àbò oníṣẹ̀ṣe lọ́rọ́ oníṣẹ̀ṣe kan kó pé rẹ̀ Robert rẹ̀ lẹ́sí kìrìsìtẹ́nì kan kó pé rẹ̀ Robert mùsùlùmí tí a bá rí kó pé rẹ̀ Robert kọ̀mẹ́ntì ń sẹ́nu what is the name of Robert? Robert, that is radarada. Robo say, what is he going to do? That is your name. Ogun ọ̀dẹ̀ ní ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá kò ní ṣẹlẹ̀ ní Islam. Àlùkùránì Olúwa ó ti fi wọ́n lọ́kàn balẹ̀ náà. Olúwa ní alẹ́ yá starting from now akmaltu lakum dinakum. Àti ìyọjú ẹ̀sìn Islam kò sí wàhálà kò sógun mọ́ kò sí jàmọ́ wọ́n àti mọ́tò àlékún ní ìmọ̀tì Olúwa ni mo ti ṣe final decision ìdára mi lérí gbogbo yín wọ́n rọ̀ ní ìtún lákò Islam dín mọ́tò ti market Islam pé lẹ́sìn yín tá a bá wá fẹ́ júwe ẹ̀sìn wa ẹ̀sìn tọ́lọ̀ ní òsì wàhálà bẹ́ẹ̀ mọ́ ẹ̀sìn tọ́lọ̀ ti jùdẹ̀kùn bẹ́ẹ̀ ṣé ogun láàfin máa polú ẹ̀. Gbogbo agboolé Ayélára orí wọn pẹ́ ní sáré gbogbo àfà ètò orí ọjẹ́ ipò tó rí ọwà bó ṣe wù ó tó bá ti bóde tó rọ́bìsì Rọ́bítà ẹ gbà pé yẹ̀yẹ́ ni ọmọ lásán ní ìkejì ajá bó ẹni àfáà ni mo pè ó ètò orí ọjẹ́ ètò orí ọmọ ètò orí ọdà tó bá ti bóde tó sọ yí pé ta ní jẹ́ Rọ́bítà ẹgbẹ́ yìí pé yẹ̀yẹ́ ni useless ni ó máa fẹ̀tẹ̀ parí yẹ̀yẹ́ ni kì í ṣépè. Ó máa fẹ̀tẹ̀ parí yẹ̀yẹ́ ni Rọ́bítà mọ àwọn bàbá wa tí ń bẹnu Rọ́bítà ni àwọn tìjẹta àwọn tànà àwọn tòní àwọn tìjẹta ní ìtànà àwọn tànà tòní gbogbo oyè wọn pátá ọmọ kéwù ni gbogbo wa jẹ́ fún Rọ́bítà tíjàmbá ń bẹ́ẹ̀ ká parí ẹ̀ ogún ọdún tí màálù ti ń sáré kì í sẹgbẹ́ ìsásùn kan mọ́nìbàdàn Rọ́bítà bá wọ níkà ọmọ ẹgbẹ́ bá bá yálà yẹni tó ń ṣe. Ogun àgbáyé mi ní wẹ́ẹ̀tì my dear. Gbogbo àwọn bàbá wa tí wọ́n ń bẹ ní Rọ́bítà lónìí báyìí mọ tí ń jáde lẹ́nu wọn ni ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu wọn ni pé sàáìtù fún àdìrákìtù lìmùnàgẹ́rẹ́ ànàní àdọ́tù sàbábì fi sẹ̀bílì tìlábì wọ́n máa yẹ fàúdù nìyá wàá nílì takùlámà támà lẹ́yìn tàfíyá báńdà fọ́kìdì sàbà. Gbogbo àwọn bàbá àti ẹgbẹ́ Rọ́bítà lónìí àwọn àlééfà ló pọ̀ jù nínú wọn tí lìsánù ni wọ́n dẹ̀ sọ pé sàáìtù fún àdìrákìtù lìmùnàgẹ́rẹ́ ànàní àdọ́tù sàbábì fi sẹ̀bílì tìlábì. وما ينفع الدنيا أو وما تنفع الدنيا وإن لتكلم
támà ní ìtàfíyà bá dàfákìdì sábàbí àwọn tẹ́nì kẹ́kọ̀ọ́ ò lè pìtàn burú lé wọn lórí àwọn tí wọ́n ṣe ránù rí àwọn tí wọ́n mú gbórí àwọn tí wọ́n rìnrìn àrè rí àwọn tó jẹ́ pé àtọ̀ ọmọ ló bí wọn. ẹjọ́ kí ni bẹ́ẹ̀ bí kí àwọn bàbá rọ́mítà kí wọ́n sọ fún ìmọ̀ọ́mì pé kọ́ lọ bẹ bàbá kábíyèsí ṣé kì í sẹ́ẹ̀tọ̀ ni fún bàbá kábíyèsí ni ṣé kì í sojúṣe ní bàbá ìmọ̀ọ́mù ni láti ṣe bàbá kábíyèsí ni kí lè fẹ́ sọ ìsìlámù dàgẹ́ ẹ̀sìn ìsìlámù ìṣẹ̀sìn àrífín táwọn rọ́bìtà bá ní kí bàbá ṣe ní ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ aláàjì wa tọ̀lé àjọ ayé lára kí wọ́n lọ bí agboolé wọn òkú òrùrù káwà rúrù kódà tí bàbá ṣe ní ìmọ̀ọ́mù Ògbómọ̀ṣọ́ aláàjì wa tọ̀lé àjọ ọlọ́mọ dọ̀rọ̀ wọn bàbá tí wọ́n jẹ́ tí ọjọ́ orí wọn bá jẹ́ 200 years tí wọ́n bá wá sọ ọjọ́ orí gbogbo àwọn ará àlejò sí ìmọ̀ọ́mù tọ̀lé àtó wọn ni. ẹ̀yin kan wá bóde ẹ wá ń rọ́bìsì rọ́bìtà èpè mú yín ni. àfààní wọ́n bá kátí wọ́n fàrí àhà ùnẹ́ẹ̀kà wà kọ́ díyàdá á ní fìrà ìkúlà lẹ́sìsì kọ̀rìdọ́dì fàlà àwínú mùwánà òun náà ọ̀hátà sálàkátì fùwádì fí fùwádì. kí ló dé mo ti sọ fún yín ti pẹ́ àáfàá sí ọba ọmọ làáfàá jẹ́ sọ́ba àáfàá wa ta iyì àtàpẹ́lẹ́ tóbi tó tóbi fún ọba kábíyèsí náà wọ́n wá fi iyì orí adé wọ́n á fi promote àáfàá. ọba ló nílé ọba ló lọ́dẹ ọba ló lóko ọba ló lódò oyè tí wọn kì í lọ skul rẹ ló yẹ ọba wọn lọ iléèwé ọba wọn kì í ṣe sáàmù ọba ẹni orí bá sàdáni ẹni orí bá yẹ ni ẹni Ọlọ́run bá fẹ́ lọ lọ́wọ́ pàṣẹ pé máa jọba àáfàá bí ẹ bá ń pọ̀ láàfà á jìyà fún ni àìmọye tó kéwù tó mọ kéwù jù ọ lọ tí kádàrá Ọlọ́run ojú jókòó sẹ́mi mọ̀ tí